Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kí lorúkọ yín bàbá? Orúkọ mi ni Ádámù, ọmọ Alhaji Salaudeen, tí í ṣe ọmọ Abbas ìyàwó dára. In tó fa èyí tí a fi dọ́dọ̀ yín nírọ̀lẹ́ yìí ni pé a gbọ́ ọ̀rọ̀ kan lórí agbágbé látọ̀dọ̀ ẹnìkan tí wọ́n ń pè ní Abdulrahman Salami Elégbodò. Kí lorúkọ bó o ní Abdulrahman Salami Elégbodò yìí ṣe jẹ́ sẹ́yìn Ayélára? Èmi náà gbọ́ ọ̀rọ̀. Ó tọ́. Èmi gan gbọ́ ọ̀rọ̀. Abdulsalam Rahman, ìyá rẹ̀ wọ́n bí ní Ayélára, òun gan bí sọmọ ní Ayélára. Ìkángun bo wọ́n ti bí ìyá rẹ̀? Ìkángun àwọn Alhaji Karim. Ìkángun àwọn Alhaji Karim ni. Nínú àwọn ìkángun mẹ́fà, ìkángun àwọn Alhaji Karim ni ìkángun wo ni ìkángun àwọn Alhaji Karim nínú ìkángun mẹ́fà tẹ́ ẹ pín? Ìkángun Káàkótó. Káàkótó, ìyẹn àwọn Habib. Ọwọ́ ní kílẹ̀ ń wò nínú àwọn tó sọ ni pé kílẹ̀ ń wò tí àwọn tí wọ́n bí yín àbí táwọn tí wọ́n jọ máa lè tí wọ́n fi dàgbà tẹ́ ẹ fi kó wọn pọ̀. Ẹ ṣeun. Ẹ rí i pé n tó sọhun ó ju ẹnu rẹ̀ lọ. Ìgbàgbọ́ tèmi ni pé ní ayé ìjọ́un àwọn bàbá wa wọ́n máa ń gba àlejò. Àlejò tí wọ́n bá sì gbà wọ́n máa ń dé inú ilé wọn ni tí wọ́n sì dùn bẹ́ẹ̀. Àwọn míì gan wà kéwú tí wọ́n lọ mọ́. Ẹrú làwọn kan. Tọ́jú pé bàbá wa tí ń jẹ́ Sálíù bàbá ẹlẹ́sìn kókó wọn ń pa fẹsẹ̀ rẹ̀ ń gbà. Ọwọ́ á ní kí là ń wò. Ṣebí ìdílé wọn ìpín mẹ́ta ń tiẹ̀ náà. Lélégbodò. Nílé Elégbodò ṣebí ìpín mẹ́ta ni. Ìpín bàbá tiẹ̀ tó jẹ́ gidi nílé Elégbodò. Kí ló náà ń wò tí wọ́n fi gba àwọn méjì yòókù ọ̀dọ̀. Ìkángun méjì sọ̀dọ̀ kí ni à ń wò ń gbà. Ó fi hàn pé àwọn bàbá tiẹ̀ náà gbọ́n nù. Ìtọ́jú wọn táwọn náà bí gbàlejò gẹ́gẹ́ bí àwọn tí a náà ti gbàlejò. Ọmọ tó ní bàbá òun ọ̀la ni. Òun náà ó mọ̀ bàbá dàgbà yọ ọmọ bí èèyàn ṣe é ṣe. Ẹ ṣeun bàbá wa àti gbọ́ báwọn ṣùgbọ́n bàbá yìí ń sọ pé ńgbà wọn gbé wá ó ti wá débẹ̀ yìí ń gbélé Ayélára ga. Ṣé ẹ̀yin Ayélára ọ̀lọ́mọ kankan tó lè di ipò yẹn mú kí wọ́n tó gbé Yínúsà dé ni? Ẹ ṣeun. Ẹni tí ń jẹ́ Yusuf tóun lè sọ ọmọ inú ilé tó jẹ́ pé ìjẹ́rù nílé bàbá rẹ̀ ló mú wá. Yorùbá dẹ̀bọ̀ wọn ní tewé bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ̀sẹ̀ ni. Ṣùgbọ́n ewé mi ń bẹ téèyàn ó yọ kó nu ọ̀sẹ̀ ara rẹ̀ nílùú Yusuf. Ndé ó mú ìmáàmù wá ní tó pè fún ẹni pọ́ mọ́lẹ́ Ayélára ni. Bàbí ìpáwò gbélé òní ń gbélé sọ á láti gbà sí lẹ́nu. Ṣùgbọ́n ń gbọ́ yá fúnra rẹ̀ náà ló yin bọ́ǹbù tó ní sáàrò pé ẹ̀dẹ̀ wa wọ́n ti bí Yusuf àbí Yínúsà ṣe báwọn àtàchì ẹ̀ mọ́ wa ni. Ndí orí wa ti agbóná mi wọ́n àtàchì ẹ̀ mọ́ wa. Ǹgbọ́ ọlọ́wọ́ á mú Yínúsà náà òun náà lọ draw chart. Ó lọ́mọ mẹ́ta ni bàbá òun bí. Ìgbà tí ó ṣe bàbá tèmi tí ń jẹ́ Sàláwù ló gbé sàkọ́kọ́. Ó gbé bàbá rẹ̀ sáàrin. Fàṣásí tó dẹ́gbọ̀n ló gbé sí kẹ́yìn. Bàbá wa ọmọ 5 wọn bí. Ńjọ́ wọ́n sì ti bí àwọn yòókù wọn tí wọ́n ṣe bàbá wa. Wọn ò sọ Yusuf. Àwọn ọmọ gan náà sọ Yusuf. Di bí mo ṣe wí. Níbo lọ́wọ́ tí a rí Yusuf rẹ̀ tó gbé wọnú Ìkángun Abbas. Ìkángun Abbas tó náà kì í sọ ọmọ Abbas rárá. Bàbá wa Náà. lórí Abdulrahman Salami Elégbodò yìí
tẹ́ ẹ lọ́jọ́ mọ obìnrin Kàngún Habib yìí ǹjẹ́ àwọn tí wọ́n jẹ́ Kàngún Habib gangan ṣé wọ́n dá a mọ̀ àbótí ẹ̀ tí wá bá yín ṣèpàdé ọlọ́mọ nínú ilé Ayélára rí torí pé ṣe mọ̀ pé lémi wà táwọn ọmọ obìnrin náà yóò máa yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bàbá wa ṣèpàdé rí àbúrò rẹ̀ ni torí Kaduna ní gbé. ẹ sì gbọ́ kó báwọn ará Kaduna náà ṣèpàdé rí. kó kàn bá wọn ṣèpàdé rí kódà kẹ́ ẹ lè mọ̀ ọ̀rọ̀ tó sọ jáde lóde mọ̀ pé ọmọ sísítà wa kan bẹ tí ń jẹ́ Abdulrahman Salam ẹnìkan kan wọ̀ ọmọ bá a sì ṣe wa ní igun mẹ́fẹ̀ẹ̀fà àdára wa mọ̀ dé Òkè Ọya dé Ghana kò síbi tá a ti mọ̀ra wọn okùn èsì gúngùngùn ọmọ níbi àti ṣẹ́kẹ́nà tá a ti fà wá. Ayélára ilé tó tóbi ni. gẹ́gẹ́ bí Abdulrahman bí bàbá Abdulrahman yẹn ṣe sọ. ilé tó tóbi ni ṣùgbọ́n ó dùn mí pé ó fi ẹrù tiẹ̀ lẹ̀ ń lọ dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó mójútó lé wọn ṣebí Kàngún mẹ́ta làwọn náà àwọn méjì èsè gidi òun lè sọ̀rọ̀ lórí àwọn méjì ni ìwà ọmọ tọkàn bí ọ̀rọ̀ lè Ayélára sọmọbìnrin tí í ṣe ìyá rẹ̀ ṣé ń bá wa jókòó ìyá rẹ̀ gan bá wa jókòó débi páàmù gangan fún àpẹẹrẹ ilé Ajíbọ́tí fún àwọn ti bí màmá ilé Ajíbọ́tí fún àwọn ti bí màmá ní Ṣàgá màmá tèmi wọn ò lẹ́nu ń bẹ̀ tí wọn bá fẹ́ pín nǹkan wọn ò lè pín ń bẹ̀ tó náà tá a bá fẹ́ pín nǹkan lé Ayélára gan-an Abdulrahman kò lẹ́nu ń bẹ̀ rárá ọtí ẹ̀ máa ń ta sí ọ̀rọ̀ lé Ayélára òsàbò lè gbè mí ni ó ṣe ń bò sí bá. ntẹ́ ń fi di rẹ̀ múlẹ̀ ní ìsinmi pé kò tiẹ̀ bá yín dá sọ́rọ̀ ìdílé yẹn rí. ní ọwọ́ àyà mi lẹ́nu bó ṣe á dìde nísìn tí ń fọ́ màgàmàgà débi pé tí èbá ṣe pọ́ gọ̀ kọ́ mọ̀ sọ pé kí ni àwọn bàbá wa ń wò tí wọ́n fi di táwọn ẹrú fi di ọmọ pàtàkì inú ilé wọ́n èyí sì sọ ọmọ pàtàkì ẹrú ni ẹ́ dì sí ẹ rí i pé wàhálà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìmáàmù Yunusa ó dé ká mẹ́rú ó sì dé àmọ́mọ́ tó náà kí ẹrú ọmọ rẹ̀ lẹ́rú kí wọ́fà náà sì mọ rẹ̀ ní ọ̀fà èyí yẹ̀kínì tó náà ń lu ẹnu lùkulù ṣebí àgóòdò ń lé bàbá wọn sọ́bà wa tán ni àgóòdò ń lé bàbá wọn kò bá wa tán rárá. ṣé kò sí òkú bàbá wọn nínú ilé Ayélára lẹ́ ń sọ? kò sí òkú bàbá wọn lé Ayélára sí òkú bàbá wọn lé Ayélára. Yẹ̀kínì ọmọ títa ni. Yẹ̀kínì àbúrò ọmọ Fàtásí àbúrò Aláàjì Láti àwọn wá kéwú ẹrú sì ní á kó tó di pé wọ́n ń kéwú ẹrú ní á kó tó di pé wọ́n ń kéwú. ìyẹn Fàtásí nílé kéwú lókè àgbẹ̀dẹ. kéwú lókè àgbẹ̀dẹ ẹrú ní á. ẹ rí i pé wàhálà tó ṣẹlẹ̀ yìí ló já dá àwọn tí èso ọmọ gidi ní olé mọ̀ ẹ rí i pé fúnra wọn lọ ìyá tẹ̀lé iná pẹ̀lú ògo Ọlọ́run tí ọ̀rọ̀ ń bá yanjú tán gbogbo wọn lálẹ́ kò nulẹ̀ níbi òkè àgbẹ̀dẹ tí wọ́n pọ̀ sí gbogbo wọn lálẹ́. òkè àgbẹ̀dẹ ni wọ́n pọ̀ sí a sì rí i pé a lé gbogbo wọn kò nulẹ̀. ní ṣùgbọ́n nígbà tí wọ́n kọ́ dé ìsàlẹ̀ àfọ̀n ni wọ́n kílèmù ni. Yusuf ló gbé Yunusa wá ló fi kílèmù ìsàlẹ̀ àfọ̀n ńgbà wọ́n mọ̀ pé àwa tá a dé láti Ghana àmọ́ nǹkan kan létà làwa náà wá lọ bí àǹtí wa tó dàgbà pátápátá òun ní à ń sọ fún wa pé bàbá wo bí ẹni tí ń jẹ́ Yusuf àwa náà sì bí Yusuf àbí wọ́n bí Yusuf wa kò sẹ́ni ó bí Yusuf nu wa. bàbá wa lórí ọ̀rọ̀ Abdulrahman Salami ilé Ilégbodò yìí náà la ṣe wà wọ́n ní ń gbó kọ́lé Ayélára ga ń sì tún padà sórí yẹn ṣé Ayélára ò ní ọmọ míì tó kájú àyè wọn. a ní tọ́pọ̀ ṣé bẹ́ẹ̀ rí ń tọ́sẹ̀lẹ̀ ń jẹ́ akírun mọ́sálásí yìí tí
ni wọn là ní kírun ṣé ọmọ tá a fi bẹ́ẹ̀ ṣé kò yege ni ó kírun àwọn èèyàn sì gba tiẹ̀ okay. àìmọye àwọn ọmọ bá ńlá ní. wọ́n wá láwọn kan ní tìyín ǹjẹ́ ará èyí kan àwọn èèyàn kan tí wọ́n ń pé ẹ mọ́ gbà torí wọ́n ní ẹni tí ń bẹ̀ yín lábẹ́nú lẹ́nu ìgbà tí akíyídì tán. kò sírú ẹ̀bẹ̀ tí wọ́n lè bẹ̀ àní gbà sí ẹ̀ ó wáá fi búrẹ́dì ó wáá fi kó wa lómi ọbẹ̀ ẹ rí i pé téèyàn bá fẹ́ jogún kógún ìtàn kítàn ní ọmọ pa ìgbà wọn rí pàṣírí ń tú báyìí ẹ rí i pé ara gbogbo wọn ń balẹ̀ lọ́kọ̀ọ̀kan èmi sì mọ̀ pé àgbò ní ọ̀padà dádìẹ bí lọ́ba lọ lógún ọjọ́ kan ló tọ́ ọba. ṣùgbọ́n ní títí èyí tí ó tún súnmọ́ tòsí tí mo tún wá fẹ́ bí ǹjẹ́ àti ẹ̀rí nínú àwọn tí wọ́n jọmọ lé tí wọ́n lè sọ bí Yunus Toliat Olùṣínà tí ń pè rẹ̀ bó ṣe bá yín tán. kò bá wa tán rárá. kò sọmọlé tó lè sọ bó ṣe bá yín tán. bó ló ti fẹ́ bá wa tán ẹ rí i pé mo ti sọ fún yín láti ṣáájú pé Yusuf gan tó mú wá. Yusuf wo kí ló kọ torí ẹ̀ ń dákọ Yusuf sì pọ̀ dáadáa. Yusuf Shitu ni ọmọ bàbá tí ń jẹ́ Shitu ni bàbá rẹ̀ òun ló lọ mú ìmáàmù wá. pé ọmọ ilé Ayílára ni ọkàn fi ṣe bójúbójú fún wa ni màtá àmọ́ nǹkan kan. bó ló ń gangan ṣe jẹ́ nínú ilé wọn. òun gangan sọmọ ilé Ayílára sọmọ ilé Ayílára bọ́yá ẹ mọ bàbá kan bọ̀dá kan tí a ń pè ní Alhaji Muraina ẹ̀gbọ́n rẹ̀ ni àwọn náà wá kí ó lọ́dọ̀ wa ń bẹ̀ sọ́tí yẹn báyìí ṣùgbọ́n Ìjẹ̀rù nílé wọn. nílé Yusuf Shitu. bàbá wa nígbà tí mo kúrò lọ́dọ̀ yín mo fẹ́ kí ẹni tí ó jẹ́ akọ̀wé ilé kí àwọn náà tún bọ́ sí ká torí àwọn èèyàn tí ń wò wá níbi tí bàbá wa sọ̀rọ̀ déhùn gẹ́gẹ́ bí akọ̀wé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Kí ló kọ yín náà? Orúkọ mi tó máa sọ ní Musliudeen Fasansi Abbas Ayilara. Ẹni tó jẹ́ kí n bèèrè tí mo jẹ́ akọ̀wé ìdílé Ayilara. Ok, mo wá ń gbọ́ yín báyìí. Torí mo rí pé ẹ ti kọ nǹkan lọ, gbogbo ẹ̀yin èèyàn sẹ́yìn ti rọ́wọ́ wọn. À ń sọ èyí tó ṣe pàtàkì tó fẹ́ lọ nípa ẹ̀ ni pé nípa afẹ́rẹ́ kan tó jáde nípa arákùnrin kan tí wọ́n pè ní Abrahamu ọmọlé ológbòdò. ẹnìyẹn náà tí mo ṣe wo náà tó bàbá fún mi ṣùgbọ́n torí pé ọ̀rọ̀ tó sọ nípa bàbá tó bí àbàbà wa nítorí mo sọ tí mo sọ nípa rẹ̀ pé ẹni àbùkù ni kì í ṣẹni àpọ́nlé. ìgbà tó kọ́ sọ ń gbà yẹn ó fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé Ayílára ní tí ó sì kàn ní pè ní ìdílé Ayílára amara wa wọ́n ní òkun lé gbogbogbò kọ́ ni tó ti fà wá ọ̀nà mi ò gbà kí lọ́mọ sọ̀rọ̀ lé onílé wọ́n ní wọ́n á fòkè odò wọ́n máa ń sọ̀rọ̀ nílé Ayílára pé àwọn bàbá tọ́sẹ̀ wálé ní Ayílára kí ni wọ́n ń wò tí wọ́n fi gbé ọmọ àlè wọlé tọ́mọ àlè fi ń jẹ ìmáàmù mọ́ wọn lọ́wọ́ nígbà nǹkan tó bá kára wa lágan ká lọ já àwọn bàbá tó ti kú ká lọ béèrè lọ wọn ṣe kó ràn ju ẹni bá wọn lọ torí àgbàlagbà tí ò bá tijú àti bu kẹ́tẹ́kẹ́tẹ́ gan kò ní tijú àti gbé dálẹ̀ ní ọ̀rọ̀ tí bàbá náà sọ ó wá tún sọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ Ayílára pé Ayílára pọ̀ ṣáà lè mara wa tán Ayílára lè mara wa tán inú ló kó sọ̀fà Yunusa tí ń pèrè ní ìmáàmù pé ọ̀rọ̀ yóò lè lọ sínú ilé Ayílára júwe bó o ṣe jẹ́ fún wọn ní ò lè wá Ayílára táwọn sọ nísìnyí wọ́n ṣe establish kò tí ju more than 200 years lọ́nà àmọ́ tí ń jẹ́ Ayílára a sì mara wa kódà ká mọ́ gbélé káwà ń gẹ́ náà ni o káwà nílùú èbó ni ibikíbi Ayílára pọ̀ sí lóòótọ́ wọn tó bá wálé láti ibi tó wá wà tó wọ́n pé ọmọ lágbára ni ọ́ kàbó ṣe jẹ́ tó jọmọ ilé ara a mọ̀ pé ara wa lélẹ̀ yìí oye ibi tí wọ́n gbé ń kílẹ̀mù yẹn bàbá tó sọ̀rọ̀ iná kọ́ sọ̀rọ̀ nígbà tó ń sọ̀rọ̀ ó ní òun yìí o
òun jẹ́ ọmọ obìnrin nínú ilé Ayílára. ọ̀rọ̀ mi tó ló jẹ́ ńlá Ayílára yẹn ìjẹnu rẹ̀ gbà kọ́ máa sọ̀rọ̀ sáà bàbá tiwa. bó ṣe á sọ̀rọ̀ àwọn bàbá tiwa náà ajẹ́ pé ó tó bú ìyá tiẹ̀ náà nìyẹn torí bàbá tó ń sọ̀rọ̀ sí náà láwọn bàbá tiẹ̀ náà ló bí ìyá tiẹ̀ náà ṣe kọ́ mọ́ màálí lẹ́ni náà. ìfẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó lẹ́sẹ̀ àwọn bàbá tiwa Yorùbá dẹ̀ bọ́ wọn ní ẹni tí wọ́n bú bàbá rẹ̀ ni tó lọ́jọ́ òkú wọn ti pè ó ti pé ọ̀yẹ́ ni ló ṣe wọn fẹ́ fún lẹ́sìn yẹn náà bí kò sí bá ṣe wá pọ̀pọ̀ tó ní Ayílára gbogbo amọ̀ra wa ibo gẹ́gẹ́ tó gbé jáde nínú Ayílára tí wọ́n bẹ̀rẹ̀ gbé jáde wọ́n pe pé ní Ìkẹ́gun Habib àwọn tó wà bẹ̀tẹ̀ pé wọ́n jíyàn pàtàkì màmá dákọ̀ wọn ibẹ̀ la gbé rí Alhaji Rauf principal Abdulkarim kò sẹ́ tí ò mọ̀ Ológbòmọ̀ṣọ́ yìí èèyàn gidi ni wọ́n tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tí ò dàbí tiẹ̀ tí ò níṣẹ́ lọ́wọ́ tí tó bá níṣẹ́ lọ́wọ́ kò ní máa fi ṣẹ́kí sẹ́ran kọ́ máa sọ fáwọn lórí agbègbè ibẹ̀ la gbé rí Alhaji Adi a ní Alhaji Azam bẹ́ẹ̀ ni a ní bàbá tí ń jẹ́ Àsífà ní Ìkángun yẹn náà òun wá bó sórí agbègbè wọn sọ pé Ayílára ò léèyàn tó kájú ẹ̀ tí ó dùn nípò máàmù ló jẹ́ kí inú sọ wá gbapò kọ́ padà ó ju ẹnu rẹ̀ lọ. Oye tí ẹ̀ máa ṣe ìfẹ́fẹ́ sọ̀rọ̀ náà ṣé ẹ rí gbogbo nǹkan láyè mo fẹ́ fi ọ̀rọ̀ kan yé yín lọ ẹnìkan ló máa ń sọ̀rọ̀ yẹn ó ní jọ́ òun ń lọ títí wọ́n á pàdé àgbàlagbà kan wọ́n ní bàbá àgbàlagbà yìí ẹ dákun ẹ fún mi ní márùn mo yẹ kó rántí pé ìjẹ́ bàbá yìí pé ó sínú dàgbà ni ẹ tó bá sínú dàgbà ọ̀rọ̀ wo ló fẹ́ fún yín. ìmọ̀ràn wo lẹni ó sínú dàgbà fẹ́ fún yàn ẹni ó ṣe pé rádaràdà lè lo àgbà rẹ̀. ẹni tá à ń sọ yìí kò kéwú kò kàwé wọn pa láàárọ̀ ọ̀dákẹ́ wọn wá lọ fún lówó kan wọn lọ búrẹ́dì kan máa fi ya kàyákà nílé Ayílára ọmọ gbọ́ o nítòsẹ̀ mo fẹ́ fún ní àdúrà kan torí gbogbo táyé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà ó sọ fún wa pé ẹnìyẹn ti jẹ̀ máàmù kásì filẹ̀ náà gbogbo tó bá fọ àárọ̀ rẹ̀ ṣe tó bá fọ̀sán rẹ̀ ṣe tó bá fọ alẹ́ rẹ̀ ṣe gbogbo àtàwọn ọmọ rẹ̀ tó bá lọ bí àgbáre ẹni lẹ́ni náà jẹ̀sẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá jẹ́ pé báà náà ni kọ́ máa sọ tó sọ ọ̀rọ̀ Ayílára yẹn kọ́ máa sọ lọ nítorí tó ṣe yẹn tó bá jẹ́ pé ìyá rẹ̀ bá wà láyé ni mo mọ̀ bíbi tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wà àwọn ọmọ ẹ̀gbọ́n ibẹ̀ ni ó wà ṣùgbọ́n ẹni mi ò gbà kí n sọ pé bóyá ilé gbòdò ọba ọmọ àlè náà ni kéésọ̀ nìkan ni wọ́n bí bẹ̀ náà ó lábúrò lẹ́gbọ̀n náà àwọn lọ bẹ́ẹ̀bẹ̀ ní Kaduna tó wà sáárì rí kéésọ̀ nìkan ni ìyá rẹ̀ bẹ́ ìsílẹ̀ lẹ́gbọ̀dọ̀ yẹn ẹ sì dáwọn yòókù mọ̀ adáwọn yòókù mọ̀ tí wọ́n bá ṣe wọ́n tí ò bá ṣe ẹ̀tọ́ náà wọ́n mọ̀ gbé sínú olè kọ̀ǹfọ́jà pé báyà bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ẹni tẹ́ pé ò bá níṣẹ́ iṣẹ́ dáadáa máa bẹ̀. ambulance ṣe pé wọn ò jáde sọ fún yín pé kò tẹ́ àwọn lọ́rùn nígbà tó lọ́run ti wá ṣẹlẹ̀ ńgbà yẹn àjọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí àjọ ṣèpàdé lọ́mọ lérí àjọ sọ̀rọ̀ pọ̀rọ̀ máàmù rí níjọ wọ́n yàn máàmù yẹn ọ̀wàwí ọ̀mọ́ kankan pa rẹ̀ ṣé ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ lẹ́lẹ̀ sẹ́ni wọ́n á lọ bẹ́ẹ̀ wọ́n á lọ bọ́ ní ibi tó wà pé kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ jáde ṣùgbọ́n náà mọ̀sẹ́kọ̀ ọmọ orogun lójó torí bomi gbóná lójó kọ́ gbọ́rọ̀ tí ọ bẹ́ gbọ́ lójó kọ́ gbọ́ lónìí yìí náà. bọ́rẹ̀ àwa Muslim òdì mo kì í wọ́n ní àlè ti torí àwíjàre kí tọ́ tán lẹ́nu gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ní ilé Ayọ̀bámi Yusuf náà ni ẹ máa comment kẹ́ ẹ like kẹ́ ẹ love kẹ́ ẹ share kò ní dùn jù báyìí lọ kò ní pọ̀ jù báyìí lọ síun báyìí náà ni ọbẹ̀ oge nígbà míì á tún máa padà wá lórí ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ilé Ayílára àti ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba wa Ghandi Àfọlábí His Imperial Majesty ọba wa Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ the third títí dìgbà míì tá a tún pàdé là ń dágbére fún yín pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.